ìgbálẹ̀ tí mo mú dání yìí mo fẹ́ sọ nǹkan kan fún ọ nípa ẹ̀. Ìwọ ni kó dúró kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Tó bá wá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tó ń wo fídíò mi, ó yá fọ́lọ̀ mi. Ọwọ́ rẹ tó fi tẹ láìkì sí fídíò yìí tó fi bá ń share fídíò yìí káàkiri fún gbogbo ènìyàn. Lórúkọ Jésù, ó yá ọwọ́ yẹn kó lọ gba ire mú. Ìgbálẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń wò yìí kì í ṣe pé bóyá mo mú dání láti lè fi gbálẹ̀, ṣùgbọ́n mo mú dání gẹ́gẹ́ bí ohun èlò láti lè gbọn àwọn ìdọ̀tí kan kúrò ní ara rẹ nínú ẹ̀mí. Mo fẹ́ kó o táìpù àmì gbogbo ìjàkáríwọ̀ tí ó ń kọ́ ayé rẹ, ìjàkáríwọ̀ tí wọ́n so mọ́ ọ lára tó mú kí olóore aláàánú kó máa sá fún ọ. Lórúkọ Jésù, ó yá kó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n kúrò lára rẹ. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ wà, mo sọ tẹ́lẹ̀ wípé gbogbo okùn tí wọ́n tadí ire rẹ lónìí, okùn yẹn kó já sọnù, kó lọ rí àánú gbà. Ọwọ́ rẹ lórúkọ Jésù ò ní fi gbókò ọmọ sí. Jésù Olúwa wa, àmín. God bless you. Orúkọ mi ni David Adéníjì Fáyà tí gbogbo yín mọ̀ sí Brother Fáyà.